ṣèbọn Ọlọ́run ló pé Mósè tó rán Mósè níṣẹ́. Màmá Bíọ́dún ọlọ́lá máa gbóhùn lẹ́nu mi ratata pípẹ́ ṣèbọn Ọlọ́run ló pé mi ìjà lórí ìjà níṣẹ́. Débi rẹ̀ ló pè bí Ọlọ́run rẹ̀ bí náà níṣẹ́. Ìtàkùn tó ní kẹ́rin máa lè gòkè ní yóò jìyà. Fáráò pẹ̀lú ọmọ ogun rẹ̀ wọ́n wọnú ogun. Kàtí wọ́n wọnú ogun tán ṣe ni wọ́n lọ ṣe gbé. Fáráò wá tẹ̀lé ìyá níkẹyìn ayé mi. Bíọ́dún máa gbọ́ ọdún ayọ̀ lọ́dún èyí o. Ire mi dé ẹ bá mi yọ̀ òrèlè. Ọdún yìí ni ó torí ire o. Ẹ bá mi yọ̀ òrèlè. Ohun táyé sọ pé kò ní ṣeéṣe ire mi dé ẹ bá mi yọ̀ òrèlè. Mo dúpẹ́ Olúwa ti jẹ́ tòní o. Ire mi dé ẹ bá mi yọ̀. Bíọ́dún máa gbọ́ súnmọ́ mi pamọ́ mi kájọ máa jó lọ. Ọlọ́lá mo bá ròde ràtàtà Bíọ́dún. Ẹni àgbègbè gbèrò ká tọwọ́ ẹ̀jẹ̀ lẹ́tí pélé ló ń pèsè. A ní súnmọ́ mi pamọ́ mi kájọ máa jó lọ. Bóyá súnmọ́ mi pamọ́ mi kájọ máa jó lọ. Abàṣẹ́gbọ́ ẹ̀rẹ̀ gbogbo. Bíọ́dún máa gbọ́ òkò mi ìyọ́ba òòrùn mú mọ́ rẹ̀ wá sọ́jọ́ rẹ̀ wọ́dáwọ́ sàn dáadáa Olúwa ṣe fèrè sí jẹ́ Olúwa ìyọ́lúwa ìyọ́lúwa ìyọ́ba àníbẹ̀kú ìyọ́lúwa ìyọ́lúwa ìyọ́ba àníbẹ̀kúlẹ̀ ìdá bánábábá ní ìgòlẹ̀ fún aṣọ rẹ̀ àfàyà. Ó lẹ́ni tó lè nà ní ẹ̀bí Jésù gbàdé ìwọ ló máa yọ̀ nínú Olúwa. Ó máa kọrin lẹ́sẹ̀ Jésù Bíọ́dún ìwọ yóò máa yọ̀ nínú Olúwa. Olúwa ṣeun ó bèrè sí jẹ́ ní Olúwa ní Olúwa ní Olúwa ní ọba ànígbàgbọ́ Bíọ́dún ní Olúwa ní Olúwa ní ọba ànígbàgbọ́. Wípé òjò tó rọ̀ sínú ìkòkò lágbàlá. Òjò ọ̀hún ló rọ̀ sínú àpò. Ìkòkò wáyọ̀ tó rápẹ̀rẹ̀ òmòjò dání. Àsìkò ń bọ̀ wá fápẹ̀rẹ̀ tójò bá ti dá. Ìrònú púpọ̀ hypertension mà ló dẹ̀ wá. Bíọ́dún ìwọ kọ́ Ọlọ́run ni o. Ìwọ kọ́ Ọlọ́run ni o. Special number rẹ̀ fún Bíọ́dún wípé ó ní ìdálẹ́ ní tí tó ṣe bí ọba lórí ayé mi o. Ìdálẹ́ ní tó ṣe bí ọba lórí ayé mi o. Ọlọ́run òfin ìjọba tó pera ẹ̀ lọ́ba tó ní lẹ́yìn Ọlọ́run òun ló kù mí kú. Ẹ̀mí mímọ́ pé wọ́n ṣe bí ọba. Ẹni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o. Ẹni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o. Ọlọ́run òfin ìjọba tó pera ẹ̀ lọ́ba. Dr. Tokunbo súnmọ́ mi níbí. Ẹ̀mí mímọ́ lọ́wọ́ Dr. Bíọ́dún súnmọ́ bí wípé ìràwọ̀ rẹ̀ màré o ìgbà ẹ ló dé àsìkò rẹ̀ ni. Dr. ọlọ́lọ́sẹ̀ mo gbóhùn lẹ́nu mi. Ìràwọ̀ rẹ̀ màré o ìgbà rẹ̀ ló dé àsìkò rẹ̀ ni. Nítorí 6 7 8 kò tó 7 7 7. Èjì lọ́wọ́ ní bàbá gbogbo kẹlẹ́gbẹ́ mẹ́gbẹ́ tábà ti délé òdu. 50
ó kìlọ̀ pé oge àbọ̀ lásán fọmọ lọ́rùn tó bá dé inú rẹ̀ àgò dídí. ó yẹ 7 7 7 7 7 7 ní ṣe nọ́mbà kéde àbọ̀bọ̀ àdásí jẹ́ wọ́n o. ó jẹ́ wọ́n yé 6 7 8 49 9 9 8 ó jẹ́ wọ́n yege ó jẹ́ wọ́n yé wípé bàbá you can be Miss World o you can be Miss Africa you can be Miss Nigeria o without money nothing can be done you can be Miss World o you can be Miss Africa you can be Miss Nigeria o without money nothing can bọ̀bọ̀ you fine yeye you bọ̀bọ̀ o you fine o you fine bọ̀bọ̀ you fine o bọ̀bọ̀ you fine o bí mo bá jóbìnrin mi bọ̀bọ̀ o ìwọ ni màá bá lọ bọ̀bọ̀ bọ̀bọ̀ ó yá máa gbọ́ wípé ìsàlẹ̀ ti sú ẹ. ayé ń bẹ lókè dókítà ìsàlẹ̀ ti sú ẹsẹ̀ wà lọ́jọ́ gbọ́ wípé ayé ń bẹ lókè ọlọ́run sọ bẹ́ẹ̀ lọ sí ibi gíga dókítà bẹ́ẹ̀ lọ sí ibi gíga. Olúwàjọ gbọ́lé kó tó lọ gbọ́lé wípé wọ́n ní kò sáyé lókè ó wọ́n fún wọn lókè ó fún wọn rẹ̀ ìyàwó lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé lókè ó fún wọn rẹ̀ wọ́n ní kò sáyé lókè ó wà ìdè fún ẹ lókè ó fún wọn rẹ̀ ìyàwó lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé lókè ó wà ìdè fún ẹ lókè ó fún wọn rẹ̀. Wípé àjẹkáyé sọ bẹ́ẹ̀ sí ẹ mọ́. Màmá àjẹkáyé sọ bẹ́ẹ̀ sí ẹ mọ́. Dókítà àjẹkáyé sọ bẹ́ẹ̀ sí ẹ mọ́. Màmá àjẹkáyé kẹ́ bẹ́ẹ̀ sí ẹ mọ́. Ẹ̀wẹ̀ ní tó sì lọ́rùn tí aṣọ rẹ̀ túyà lọ. Àjẹkáyé sọ bẹ́ẹ̀ wípé ọmọ olówó ni mí ó bàbá. Gbogbo ayé mi gbéra sọ bẹ́ẹ̀ àwọn ológo ní bí ó bàbá yẹ gbogbo ayé mi gbé ó yà sọ wípé gbéra 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 àwọn ológo ní bí ó bàbá yẹ gbogbo ayé mi gbéra yé àwọn ológo ní bí ó bàbá gbogbo ayé mi gbéra. Àlíkò ló sọ wípé ó bá ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. Báyìí tó ti súnmọ́ mi níbí ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ wípé bàbá ti ṣe o. Gbogbo ogun tó ń gbé ní bàbá ti sọ lóko. Gbogbo ìbọn wọn pátá ní bàbá ti sọ lóko. Ẹ wá ní pé ọ̀pẹ mi bọ̀. Èmi ni nọ́mbà 1 ọlọ́pàá ẹ̀wọ̀n kéèta bọ̀bọ̀. Ẹ wá ní pé ọ̀pẹ mi bọ̀. Èmi ni nọ́mbà 1 ọlọ́pàá ẹ̀wọ̀n.